Hello, hello, hello. Hey, ẹ̀yin èèyàn mi. Wọ́n ní àṣẹ ni a máa ṣe rẹ̀. Nígbà tí ẹnìkan ò ṣe, òun nìkan ló máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Arígi ṣẹ́gi bá dẹ̀ tún ṣẹ́gi, ó máa forí ara ẹ̀ fọ́n ṣe kí ni á fọ́n rò. Lọ́ba ní kábíyèsí ní kí Naomi kan wá sí ààfin, àwọn fẹ́ ṣe children day fáwọn ọmọ. Ó bá wọn gbé Tadé ní káwọ̀ kó wá, kan wá ṣe, òun fẹ́ ṣe children day fáwọn ọmọ yẹn. Pé tó bá dẹ̀ ń bọ̀ kó gbé kéèkì wá, kan fi ya fọ́tò. Bí gbogbo pọpọ ṣìṣì kan fẹ́ ṣe children day ní ààfin. Wọ́n ló tán. Níṣe ni olórí, ṣé olórí náà ni tó rà sọ pé àní pé wọ́n lórí. Ìyẹn ìkan nínú àwọn àlè kábíyèsí, olórí Tòbítọ́pẹ́. Wọ́n ní bó ṣe lọ ṣe kéèkì náà. Gbogbo kan ṣe rí kábíyèsí Naomi tó dé pẹ̀lú pé òun fi pé òun fẹ́ ṣe kéèkì, pé wọ́n fẹ́ ṣe children's day. Bí kábíyèsí ṣe, ẹbí Naomi ṣe dé sí ààfin ni. Ọmọ Naomi ti sáré bọ́ọ̀lẹ̀, ìyẹn Tadé ní káwọ̀ ti fò lọ sínú chamber, ó ti lọ kí bàbá ẹ̀. Wọ́n níbi tó ti lọ ṣe kí bàbá ẹ̀ tán. Gbogbo àwọn ọmọ wà níbẹ̀, wọ́n ṣeré, wọ́n ti gbogbo àwọn ọmọdé wá bẹ̀rẹ̀ sí ní sáré kiri, tán sáré kiri, náà sáré kiri. Wọ́n ní bí Tòbítọ́pẹ́ tó rí Naomi tó gbé kéèkì jáde, tó bó ṣe bọ́ọ̀lẹ̀ báyìí, ó kàn lọ ṣí, ó fẹ́ lọ ṣí bùtù, bó ṣe ṣí bùtù báyìí tó gbé kéèkì tiẹ̀ jáde. Níṣe ni Tòbítọ́pẹ́ sáré gbé tiẹ̀ náà jáde kíákíá. Ló bá di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ pé kéèkì tòun ló fẹ́ kọ́kọ́ jẹ. Wọ́n ní bó ṣe dé ọ̀dọ̀ Naomi pé wọ́n ní lady yìí lọ gbé kéèkì wá. Ṣé kéèkì ni tó ṣe àbọ̀ ọlọ́njà gbádùn? Olóhùn adé mi sọ pé òun dẹ̀ máa sáré dé ẹnu ọ̀nà kábíyèsí. Tọ́wọ́n mi tí wọ́n wá ń ṣe ṣàǹpẹ́ kó súnmọ́ Naomi. Ó sọ pé ṣé kéèkì ni? Tá ló rán kéèkì? Ṣé wọ́n sọ fún ẹ pé wọ́n ṣe kéèkì bí wọ́n ló lọ ń bá ṣe fún Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́, ìyẹn olórí Tọ́pẹ́. Wọ́n ní ó ṣàṣe ń sáré lọ pé kóun tètè síwájú Naomi wọlé kí kábíyèsí lè mọ̀ pé òun náà ṣe kéèkì fún àwọn ọmọ láti ṣe children's day. Òun máa ṣe kéèkì tòun náà fẹ́ ṣe pé òun fẹ́ bá àwọn ṣe papọ̀. Òun fẹ́ fi ṣe point of contact kí àwọn ọmọ tòun náà lè join wọn láti máa ṣe celebration papọ̀ ní ààfin. Òun ní túmọ̀ nǹkan tóun lọ ṣe kéèkì. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní bó ṣe sáré lẹ́lẹ́lẹ́ kó tètè lọ dé ẹnu ọ̀nà. Òun ló máa kọ́kọ́ gbé kéèkì jáde. Àwọn ọmọdé sáré kiri, tán sáré kiri, tán sáré kiri. Bó ṣe síwájú báyìí wípé ó kàn mú ilẹ̀kùn. Wọ́n ní ṣe ló kàn mú ilẹ̀kùn chamber kábíyèsí tó fẹ́ pa àwọn ọmọ ìwà nínú chamber kábíyèsí, gbogbo wọn ti ń ṣeré nínú ilé tán bá kábíyèsí ṣeré tán pariwo. Wọ́n látàwọn ọmọ ìyá ìbejì àtọwọ́dá àti Tadé àbí kíni Adéwámiwá, Adémẹ́kẹ́wá àti Adéwámiwá náà tóbìnrin gbogbo wọn wà níbẹ̀. Wọ́n ṣà ń ṣeré. Wọ́n níbi tán ti ń sáré kiri tán sáré. Kéèkì bó ṣe pàdé instead kí Naomi kọ́kọ́ síwájú, bẹ́ẹ̀ tó fẹ́ síwájú Naomi tètè wọ bẹ́ẹ̀ kọ́ lè rò pé bóyá òun náà gbé kéèkì wá. Bó ṣe fẹ́ gbé kéèkì tó dẹ̀ ti fi ojú tẹ́ḿbẹ́lú, tó ti fẹnu tẹ́ḿbẹ́lú Naomi ṣá. Wọ́n sọ pé wọ́n ní kéèkì àbí kò dẹ̀ mọ̀ pé kábíyèsí ló ní kí Naomi gbé kéèkì wá. Òun dẹ̀ lọ ṣe kéèkì tiẹ̀, ó dẹ̀ wá papọ̀. Wọ́n ló ti dùn gan. Bóun fi pé kéèkì tóun fẹ́ fi ṣe surprise fáwọn ọmọ kí gbogbo wọn kàn lè gbé kéèkì yẹn papọ̀. Wọ́n mọ̀ pé Naomi ti gbé. Wọ́n ní ṣé ó ta lára gẹ́gẹ́ bá ṣe gbọ́. Olúbẹ̀rẹ̀ sí ní bá ṣe fún Naomi. Kéèkì báwo? Wọ́n sọ pé wọ́n ní kéèkì. Wọ́n ní bó ṣe sáré dé iwájú Naomi náà, ó ti ṣílẹ̀ kó dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì náà jẹ́ ń bọ̀. Wọ́n ló kàn múlẹ̀ kó kàn já àwọn ilẹ̀kùn gbàgà láti má jẹ́ kí Naomi síwájú òun wọlé. Wọ́n ní bó ṣe já àwọn ilẹ̀kùn yẹn gbàgà pẹ̀lú ìbínú pé Naomi gbé kéèkì. Pé bó ṣe kọlu báwọn ọmọ yẹn ṣe ń sá kiri, ó kàn kọlu. Wọ́n ní Adémákinwá náà ni ọmọ Ashley. Wọ́n yẹn kàn kọlu òun àti Adéṣínà ọmọ
ọmọ ọmọ Tóbi ọ̀nà mi tó ti ń jà ń pariwo gbà sí pé ọmọ yìí ti wọlé ọmọ yẹn Naomi Tádéníkáwò pé ó ti dé tóbi táwọn ọmọ yẹn tó ń jubiléètì wọ́n ṣàfẹ́ ṣe kíní ìgbà tó ti rí kéèkì wọ́n ní bọ́ ṣe fẹ́ sọ pé káwọn bí tó ti ń sáré kiri tó ń lè ràn ṣàwọn ọmọdé wọ́n ní ṣe náà lọ kọlu Tèmítọ́pẹ́ wọ́n ló dẹ̀ kọlu Tèmítọ́pẹ́ àfi gbé kéèkì tí Tèmítọ́pẹ́ ń gbé bọ̀ tó fẹ́ kí tóun kọ́kọ́ dórí tébù ó fà wọ́n ní kéèkì yẹn ṣubú gbà dànù kọ́ bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ yánmáyánmá ńlẹ̀ wọ́n ní kéèkì ẹ̀yẹn fáyàn olówó àfẹnú tẹ́ḿbẹ́lú ti Naomi náà o so ibi títí ẹ ti fọ́ dànù wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní nu àwọn ọmọ yẹn wọ́n ló na Tèmítọ́lá sáwọn yẹn ó gbá wọn dì inú bí ó sọ̀rọ̀ ó na Tadé àbí kí ló ń jẹ́ Adémákinwá ó na Adésínà ọmọ ìbejì Tóbi wọ́n láwọn ọmọ yẹn pé ké wọ́n pariwo wọ́n ṣe sóńgbà tí Naomi fẹ́ wá wọlé ló bá ọmọ yẹn tó ń ké kí ló ń ṣe yín ẹyin ọmọ yìí kí wọ́n wá ní ìyá Tọ́pẹ́ olórí Tọ́pẹ́ àwọn tó ń wá ọmọ Àpàpàǹdodo ṣé téèyàn bá tiẹ̀ ń wọ̀ mọ́ tí wo bó ṣe tó ti bẹ̀rẹ̀ sí nínú àwọn ọmọ lọ́mọ so wọ́n ṣàbà kéèkì ẹ̀jẹ̀ wọ́n ní nǹkan tó bá tàkúté tó dé sí ọmọ nìkejì àṣé òun ló máa padà wá mú ṣebí kò fẹ́ kí Naomi gbé kéèkì tòun ṣáájú tiẹ̀ wọ jẹ́mbà kábíyèsí ó fi pé bóyá ṣe bó ṣe jáàmù ilẹ̀kùn yẹn ó tiẹ̀ fi ní pé bóyá Naomi ti súnmọ́ ẹnu ọ̀nà bó ṣe jáàmù ilẹ̀kùn yẹn ṣe mọ̀ pé Ọlọ́run ló yọ Naomi gan tí ò fi ilẹ̀kùn tí dànù sí ọ̀hún yẹn wọ́n ní pẹ̀lú ìbínú báwọn ọmọ yẹn ṣe fi ẹ̀mí mímọ́ ti àwọn yẹn láti da kéèkì tiẹ̀ láti kọlù wọ́n ní bó ṣe kọlù gbogbo kéèkì ẹ̀rí yàmàyàmà sílẹ̀ ó wá bẹ̀rẹ̀ ó skátà gbogbo wá bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn kéèkì ló ń fa kọ̀ọ̀kan ṣé kéèkì tó ti jábọ́ ìyẹn ti písìsì nọ́mbà 1 náà táwọn èèyàn bá tiẹ̀ jẹ kéèkì tí yẹ̀pọ̀ bá ti ká tiẹ̀ sọ pé bẹ́ẹ̀ yẹn mọ́ tí yẹ̀pọ̀ bá tiẹ̀ sí ń bẹ̀ ètò yìí ó ti di nǹkan tó jẹ́ pé ó ti ráre sílẹ̀ kò sẹ́ni tó lè jẹ́rú ẹ̀ àti pé bó tún ṣe ó ti di fọ́ọ̀mù pẹ̀lú decoration ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ pa fúka wọ́n ló bẹ̀rẹ̀ sí nínú àwọn ẹ̀ wọ́n ló wá bínú Naomi wá rọra gbé tiẹ̀ gẹ́ngẹ́ ló gbé sórí tébù ẹ̀yin èèyàn ẹ rójú ayé àbẹ́ ẹ̀ rí ìbílẹ̀ ayé ṣe rí nǹkan bẹ́ẹ̀ ló bá tán wọ́n ní bí kéèkì Tèmítọ́pẹ́ ṣe túká wẹ́lẹ́wẹ́lẹ́ sí ààfin tó rí yàmàyàmà sáàfin ní kíní tí ibi tó ti ń jowú tó fẹ́ jowú tó ti ń jowú ẹgbọ́n náà ẹni tó bá sọ pé òun fẹ́ fi ara wé Naomi ó máa fi rẹ̀ fún ìyà jẹ o ó dẹ̀ fún rẹ̀ fi yè ríra ẹ wojú ayé àbẹ́ ẹ̀ rí ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká fi eléyìí sí mẹ́mórì wa pé téèyàn bá ní oró ikú ni o kẹ má súnmọ́ orogún àwọn ọmọ wọn ní pàdé wọn ní bá wọn délé olórogún ò ń ṣe nǹkan téèyàn lè fèsì orogún kún fún ìwà ìríra ó kún fún ìwà owú jíjẹ ó dẹ̀ kún fún inúnibíni ẹni tó ń jowú ó lè pààyàn ẹ̀yin èèyàn mi ẹ bá share ẹ bá like ẹ bá subscribe kéde jọ kẹ bá like kẹkẹ fi lè sínú comment section kẹ bá fi ọgbọ́n àti ìmọ̀ òye tí Ọlọ́run fi fún yín kẹ bá dá sí ọ̀rọ̀ yìí kí ni ti olórí Two-Face àbí ṣé òun náà ló lórí Two-Face yẹn Tèmítọ́pẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kí dáadáa kó máa bá wa ká máa ronú láti máa ṣe rere gbogbo nǹkan tó ń jẹ́ ìwà ìkà Ọlọ́run má jẹ́ ká bá wọn ṣe ò tọmọtọmọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á dájú lórí wa Jésù Kristi Olúwa wa
Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.